Bá ti sọ APC yẹn bá ní bẹ̀mí lọ́wọ́ kájọ ṣe oríire. Ẹ máa sọ kájọ ṣe oríire. Fún ẹni kò APC. 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 Bẹ̀mí lọ́wọ́ ti bọ̀ lọ́wọ́ kájọ ṣe oríire. Ìyẹn ló máa wà lórí ballot paper ẹ̀sẹ̀kù lọ́jọ́ ìdìbò. Ẹ̀yin ìdìbò yìí tẹ̀gbọ́ ọwọ́ òyìnbá mo kí gbogbo wọn pátápátá. Mo kí àwọn aṣíwájú wa àwọn ọ̀sánbìrì. Mo kí àkọ́kùnrin. Mo kí àwọn youth ìdìbò yìí tẹ̀gbọ́. Sáwọn yóò di ìfọ̀rọ̀dọ̀ wà bí tí wọ́n máa bí wọ́n fún mi pèsè mẹ́ta. Inú mi dùn. Ṣé ní àwọn election tó ń bọ̀? Mo fẹ́ ṣàlàyé ọkọ̀ tí a máa ṣe fún wa ní. A máa di ìbò kan lọ́sẹ̀ tó ń bọ̀. Nínú ìbò yẹn ni ọmọ yìí ọmọ wa ọ̀rọ̀ ẹ̀bùn Kọ́lá làwọn ALM ni wọ́n ti máa díje abẹ́ àsíá APM ni wọ́n ti máa díje àwọn ni gbogbo wa fọwọ́ sí àwọn ni gbogbo wa tì lẹ́yìn àwọn ni gbogbo wa ṣàdúrà fún àwọn ẹ̀lẹ́ máa dìbò ẹ̀dí abẹ́ ní ìdí wọlé ọ̀bí ẹ̀mí wọlé. Àti ìbò gómìnà ẹ bá ń pọ́nlọ́ tóbi o. Ní election House of Assembly, ẹni tí gbogbo wa fọwọ́ sí kọ́lọ̀ náà tó máa kọ̀ntínú ní ilé ìgbìmọ̀ aṣòfin ti Àbújá àti Èkó ọdún. Ilé ìgbìmọ̀ tó fi ní òkè wọn sọ lábẹ́òkúta àwọn náà lẹ́ni tẹ́ ẹ mọ̀ eléyìí ọmọ wa eléyìí ti wà ní eléyìí ara wa àwọn ní Honorable Sekerat Ajíbọ́lá wọ́n wọlé àbọ̀ wọlé. Tó bá wá dìbò ti gómìnà Yewalo. Kò yé wá lóko. Ẹ̀bá ti ṣe. Ìjẹ̀bú ti ṣe. Àwọn méjì ti ṣe méjì. Ṣùgbọ́n tí ọ̀gbọ́n fi ṣorí tí ọ̀gbọ́n fi ṣe. Wọ́n náà léèyàn aláìyàn. Ìlú náà ti ṣe ìgbàlódé. Ìlú náà ti fi bàbá ọ̀sùn ní. Títí náà làwọn aṣáájú wá wà. Tí ìdọ̀bí bàbá Ọdẹ́bíyì ti jáde. Yewa iná ni bàbá Ọdẹ́bíyì ti jáde. Yewa iná ni bàbá Ọlábíńkọ́ ti jáde. Aléyàn bàbá aléyàn. Yewa iná ni BOT ti jáde. Gbogbo àwọn olóògbé mi wọlé. Gbogbo wa BBC wa ó wà lọ́wọ́ wa bí ó ti lọ́wọ́ wa ẹ̀ka tó jẹ́ ìdáadáa ẹgbẹ́ ìyẹn kí àwọn kan wá tà wá wọ́n kàn fún wa ní owó kékeré kankan ní kẹ́rù BBC yìí wá ojú sẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní ire tèmi ò ní kò ní bá. Èmi ò sọ́kà tí yóò wà ní èmi bí